ọjọ́ yẹn ká lò láyé lé nìkún kọ mọ̀ ibi àbínú sí ẹ̀nà mọ̀ ibi ká gbé kó kábùdí olóòrùn láyé lé nìkún kọ mọ̀ àbínú sí ní ìtàkùdì kọ̀ǹkọ̀ ní ká máa kọ́ pẹ̀tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ sẹ̀ ní kọ̀ǹkọ̀ ní ká máa dé ọ̀nà gidi inú kòkò dúdú lórí funfun bọ̀ dátì kéńjà òbí ń bọ́lá àbí ọ̀nà sí ilé ọlá kọ̀ǹkọ̀ ní kọjú ọlọ́lá bẹ́ẹ̀ sẹ̀ ní kọ̀ǹkọ̀ ní kọ́ máa jẹ́ ahùn sọ̀fà ẹ̀wá níjà Abímbọ́lá èké níjẹ́ Abímbádé bẹ́ẹ̀jẹ̀bù kò tí nánu àti kò ń jẹwé tíbítíbí nà fún bí ni tóògùn nà fún bí ni ọ̀tọ̀ ní bíbí ọ̀tọ̀ ní kátàkì bí a ni ń ló dífá fún títàkì bí a ni ọmọkọ̀mọ̀ kò ń lódìdí èyí bíbí ya bí wa ẹ̀ kọ̀pà nǹkankan ọ̀chẹ́ àwẹ̀ àdúrà ọlọ́jọ́ mẹ́sàn kọ̀pọ̀ ní ká máa doyin láàtọ́ abálọ́lẹ́dọ̀ lè jákẹ̀kọ̀ kéèkúdélé yín kó bẹ́ẹ̀ kọ̀pà nǹkankan ìwà wa ní kó dé ìkòyè ń kàlà láyé fún nǹkankan kún ẹ̀ ìwà ní sọ ọmọ àkúnà di olóòníọ̀ ìwà ní sọ ahùsọ̀fà di ọba ìwà ló sọ ẹsẹ̀ ìdáyọba ìwà ní sọ gbogbo ònàjú ònàlé òun ló dífá fún Ọ̀rúnmìlà nílé egbò lọ ìdí oníwàkíwà ẹ̀ oníwàkíwà Ọ̀rúnmìlà fọ̀ fún oníwàkíwà ní oníwàkíwà bẹ́ẹ̀ òbí odò olówó òbí odò olóònà òbí odò ọlọ́lá lọ jáwọ́ níwàkíwà ìdíké owó àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ìwàkíwà ọkọ̀ òyìnbá ọ̀tá lọ́wọ́ bẹ́ẹ̀ òde kọ̀dá ojú ẹ̀ ń kọ́dá náà bèyí ní bọ́dì lélèdè kọjá kégbọ̀n títí látàárọ̀ ẹ̀ ìfọ̀fún olè mi ni mascool market ọmọlọ́mọ àpémọ̀ ọmọ ádámù pẹ̀gbẹ́ ọmọ òjò lè mọ̀ bí ọmọ akólé olè jàmàgbélà gádà ire o.